a máa kú dédé àsìkò yìí níbi yòówù kẹtì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Arólé Baba 1010 TV2 ìkànnì kan tó yà lárọ̀tọ̀ nípa ìròyìn àjàbalẹ̀ yìí tí Elédùmarè tó fi jíǹkí wá wípé ká máa lọ ká máa bọ̀ ká sì máa ṣe bẹ́ẹ̀ ṣe àkójọpọ̀ àwọn ìròyìn náà wá nítorí tẹ̀yin tẹ̀jọ́ lólùfẹ́ wa bẹ́ẹ̀ ṣe fi tiyín tẹ́ fi ń gbé wa lárugẹ èmi náà ti ṣèlérí wípé mi náà máa fi tèmi máa fi gbé yín lárugẹ yín sì ní jẹ́ ká gara kó da yín nígbà kankan látàrí ìròyìn àjàbalẹ̀ èyí tí màá mú wa sójú mọ́ màwòrán yìí láṣẹ lọ́wọ́ Elédùmarè èmi ní màá wá ẹ̀yin náà ní sì máa bá mo kí n pẹ́ kú gbogbo àsìkò ẹ̀kọ́ àdúró tì mí àyànfẹ́ Elédùmarè lórí ìkànnì yìí Elédùmarè yóò máa jó nídúró oníkùlùkù wa ǹjẹ́ bí ìrìnsẹ̀ mi ìròyìn fún ti àsìkò yìí náà ni mo ṣe bẹ́ẹ̀ ṣe agbátẹrù rẹ̀ wá sójú mọ́ màwòrán ibẹ̀ tí mo kọ́kọ́ mi yí padà àyànfẹ́ Elédùmarè náà ni kókó oníròyìn rẹ o ẹ jẹ́ ń gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí ẹ jẹ́ ká sọ̀rọ̀ ọ̀rọ̀ níbi tọ́rọ̀ wà ẹ má jẹ́ ká bẹ̀rù ẹnikẹ́ni orílẹ̀-èdè Nàìjíríà ti ń bàjẹ́ lọ síwájú sí ni o Peter Obi ló sọ èyí di mímọ̀ ẹ jẹ́ kí ìgbáyégbádùn àwọn ará ìlú jẹ yín lógún jùlọ ju ìgbádùn ara yín lọ ààrẹ àná Muhammadu Buhari ló gba ẹgbẹ́ òṣèlú APC nímọ̀ràn arákùnrin kan rèé tó fẹ̀sùn kan àwọn ọlọ́pàá pé wọ́n ti yí ọkọ rẹ̀ tán jí gbé padà sọ́kọ̀ tán fi ń wọ́gbòrò patrol vehicle ní ìpínlẹ̀ Delta. aṣọ́bojì òkú kan rèé ní gbàgà àwọn ọlọ́pàá lórí ẹ̀sùn ẹ̀yà ara òkú ètò di àwátì ní mọ́ṣúárì rẹ̀ ní ìpínlẹ̀ Abia. Ìjà àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn tó wáyé lọ́gbà ilé ẹ̀kọ́ gbogbonìṣe ti ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti gbẹ̀mí ènìyàn kan báyìí àwọn mẹ́rin farapa. Ọ̀sánmọ̀ tó ti já Ọ̀rúndọ̀pá ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú APC tó ti jáde láyé ní ìpínlẹ̀ Zamfara. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ níbi tọ́rọ̀ wà o ẹ má sì jẹ́ ká bẹ̀rù ẹnikẹ́ni orílẹ̀-èdè Nàìjíríà ti ń bàjẹ́ lọ síwájú sí Peter Obi ló sọ èyí di mímọ̀ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú LP Labour Party lọ́dún 2023 Peter Obi ó ní ó ti sọ ọ̀rọ̀ sókè tó sì ti sọ ẹ̀dùn ọkàn rẹ̀ síta báyìí ní ìlú Àbújá lẹ́nìí lásìkò tó ń ṣe ìpàdé àwọn ìgbìmọ̀ olóyè nínú ẹgbẹ́ òṣèlú Labour Party ọ̀hún èyí tá a ti rí gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti àti olùdíje ọ̀hún Peter Obi tí wọ́n ṣáájú àwọn ẹgbẹ́ náà ní ìlú Àbújá ibẹ̀ ni Peter Obi ló ti ṣe àlàyé wípé pẹ̀lú bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́jọ́ ti tèmi lójúmọ́ tó mọ́ lórílẹ̀‐èdè yìí níṣe ni nǹkan ti ń bàjẹ́ ju ti àtẹ̀yìnwá lọ ó ní àwọn èèyàn sì gbẹ̀rù láti sòótọ́ ọ̀rọ̀ àbí sọ òdodo ó ní a nílò ìbẹ̀rù bó ti wù kó máa ó ní ẹ má bẹ̀rù ẹnikẹ́ni torí àwọn tá a bẹ̀rù lánàá síbẹ̀síbẹ̀ wọn ò máa ṣe nǹkan kan fún orílẹ̀‐èdè yìí Peter Obi tún ṣe àlàyé wípé láti lè jẹ́ kí a mọ òótọ́ ọ̀rọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ó ti ń jó àjórẹ̀yìn ó ní àwọn tó ṣe bẹ́ẹ̀ fún àwọn ní nǹkan látẹ̀yìnwá wọ́n ti dẹni tí ń tọrọ lọ́wọ́ àwọn báyìí léyìí tó ń túmọ̀ sí wípé olòṣì pọ̀ sí i láàrin àwùjọ ni kì í ṣe pé olówó ló ń lékún sí i ó tún wá tẹ̀síwájú pé sẹ́rẹ́gbẹ́ òṣèlú Labour Party èyí tá a wọ̀ yìí ìṣọ̀kan ló jẹ wá lógún jùlọ a sì máa fi mú tòlótò gbogbo ètò ìṣèjọba nínú ẹgbẹ́ òṣèlú Labour Party ètò sì fọ́ bẹ́ẹ̀ wá sọ̀yà pé àwọn yóò gbìyànjú láti yẹn tó kájú òṣùwọ̀n àtẹni tí ó jẹ́ olólùfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tí ó sojú orílẹ̀-èdè yìí ní gbogbo ààyè nílé ìjọba àpapọ̀ ti Àbújá àti àwọn aṣojúṣòfin àgbà l'Àbújá tó fi máa aṣojúṣòfin kékeré ní Àbújá bákan náà Peter Obi òun ló ṣe gbogbo àwọn àlàyé yìí nígbà tí ó parí ọ̀rọ̀ ó ní gbogbo àwọn àṣìṣe èyí táwọn ti ṣe sẹ́yìn nínú ẹgbẹ́ òṣèlú náà àwọn yóò gbìyànjú láti lè jẹ́ kí àwọn tó àṣìṣe ọ̀hún tó kán tún ṣe padà kí ohun gbogbo sì padà wá sí ìrọ̀rùn a ṣe àfihàn fídíò bí wọ́n ṣe ṣe ìpàdé ní Àbújá lénìí. Thank you very much. As we keep standing, we shall take the national prayer. Oh God of creation, that is our
ẹ káàbọ̀ padà. Ẹ jẹ́ kí ìgbáyégbádùn àwọn ará ìlú jẹ yín lógún ju ìgbádùn ara yín lọ o. Ààrẹ àná Muhammadu Buhari ló gba ẹgbẹ́ òṣèlú APC nímọ̀ràn. Ẹni tó jẹ́ ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà Muhammadu Buhari ọlọ́mà ti ṣe bẹ́ẹ̀ gba àwọn ẹgbẹ́ òṣèlú APC nímọ̀ràn tó sì ṣe bẹ́ẹ̀ sí wọn létí lórí ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀‐èdè yìí. Ó ní kí wọ́n fi sọ́kàn àyà wọn ju ìgbádùn àbí ìmọ̀tara wọn nìkan lọ. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ fún ààrẹ àná Muhammadu Buhari, ètò orúkọ rẹ̀ jẹ́ Garba Shehu, ó ṣe ní àlàyé nínú àtẹ̀jáde tó fi síta lẹ́yìn tí àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC tó ṣe àbẹ̀wò sí Muhammadu Buhari tán. Ó ní Buhari sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí ó ń kí wọn. Ó sọ mímọ̀ wípé inú òun dùn láti gba àlejò àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC yìí. Ó ní ìgbàgbọ́ sí nílẹ̀ dáadáa wípé àwọn gómìnà ọ̀hún wọ́n máa ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà ní fún àwọn ènìyàn wọn tí wọ́n jẹ gómìnà lé lórí ní ìpínlẹ̀ tó ń kúlùkù wọn ti wá. Ó wá gbà wọ́n nímọ̀ràn pé ẹ mà dákun ẹ dábọ̀ ẹ jẹ́ kí ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó mú lọ́kàn àyà yín ju ti ìfẹ́ ara yín lọ. Ó nítorí wípé bẹ́ẹ̀ ṣe wà yìí aṣojú lẹ jẹ́, ẹ sì gbọ́dọ̀ ṣojú dáadáa kẹ́ ẹ sì túkọ̀ ìpínlẹ̀ kọ̀ọ̀kan tẹ́ bá wà kẹ́ ẹ túkọ̀ rẹ̀ dáadáa. Ó fi ti ara rẹ̀ sí àpẹẹrẹ lásìkò tó bẹ lórí àléfà gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Muhammadu Buhari sọ nímọ̀ wípé níta gbangba báyìí ó ní mo jẹ́ káwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kan mọ bí àsùnwọ̀n mi bó ṣe mọ àtàwọn nǹkan tí mo ní ní dúkìá. Ó nítorí wípé ààyè tán fi òun sí òun wá láti wá sùn wọn ni, bẹ́ẹ̀ òun gbọ́dọ̀ ṣe tó tọ́ àti ohun tó yẹ. Ó gbà wọ́n nímọ̀ràn nígbà tí ẹni tó jẹ́ alága fún àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC tó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ Imo Hope Uzodinma tó náà ṣe bẹ́ẹ̀ lu ààrẹ àná Muhammadu Buhari tó lù lọ́gọ̀ ẹnu lásìkò tí wọ́n ṣe ìpàdé ọ̀hún ní ilé ààrẹ àná ní ìpínlẹ̀ Kaduna. Arákùnrin kan rèé tó fi ẹ̀sùn kan àwọn ọlọ́pàá pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ yí ọkọ̀ rẹ̀ tán ti yí padà, èyí tí àwọn ènìyàn jí gbé wọ́n yí padà di ọkọ̀ tán fi ń wọ̀gbòrò patrol vehicle ní ìpínlẹ̀ Delta. Arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Ogoromifi oníọ́mà ti ṣe bẹ́ẹ̀ fi àìdùn ọkàn rẹ̀ hàn nínú fídíò kan tó jà rìnrìn káàkiri lórí ayélujára báyìí. Gẹ́gẹ́ bó ṣe ṣe ní àlàyé nínú fídíò náà, ó sọ nímọ̀ pé lọ́dún 2015 ní àkókò tó ń lọ sí ilé ìjọsìn ló ń páàkì ọkọ̀ náà sí iwájú ilé ìjọsìn. Kó tó di wípé àwọn parí ètò ìjọsìn níṣe ni wọ́n ti jí ọkọ̀ náà tán ti gbé sá lọ. Ó ní òun fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró ẹ̀ka ti Ekpan Division Police Station tó bẹ ní ìpínlẹ̀ Delta ọ̀hún. Ó ní wọ́n sì béèrè fún gbogbo àwọn ẹ̀rí májẹ̀mísọ lórí ọkọ̀ náà tó ń sì yọ̀ǹda rẹ̀ tó ń kó gbogbo ẹ̀ lé wọn lọ́wọ́. Ó ní sí ìyàlẹ́nu òun nígbà tí ó di ọdún 2017 níṣe ni òun ti rí i pé wọ́n ti pààrọ̀ ọkọ̀ náà wọ́n sì ti kọ ti nọ́mbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Delta náà ti kọ sí ara ọkọ̀ ọ̀hún, èyí tá fi ń wọ̀gbòrò lọ́sọ̀ di patrol vehicle. Arákùnrin ọ̀hún tó ṣe ní àlàyé pé ọkọ̀ ọ̀hún mà ló ń fi jẹun tó ń fi wí ọwọ́ mú lọ sẹ́nu tó sì fi bọ àwọn mọ̀lẹ́bí òun, nígbà tí ó sì ṣe ní àlàyé pé òun gbé ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́ lọ́dún 2018, èyí tí ilé ẹjọ́ ṣègbè fún òun tí wọ́n sì dá àwọn ọlọ́pàá ọ̀hún lẹ́bi, èyí tó wáyé ní inú oṣù keje ọjọ́ 19 ọdún 2018 ọ̀hún. Ó ní ilé ẹjọ́ dájọ́ wípé káwọn ọlọ́pàá ọ̀hún wọ́n ṣe bẹ́ẹ̀ sanwó ìtanràn èyí tí ó jẹ́ mílíọ̀nù 10 náírà fún òun. Ó ní ṣùgbọ́n níṣe làwọn ọlọ́pàá kọ̀ tí wọ́n san owó náà tí wọ́n sì dá ọkọ̀ òun padà fún òun. Ó wá rọ àwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà pé ẹ dìde ẹ ṣùgbọ́n mi dúkìá òun ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí gbà ní ọwọ́ òun yìí tó sì jẹ́ pọ́nà tó ń fi jẹ tó ń fi mu tó sì ní tọrọkọ́bọ̀ fún àwọn mọ̀lẹ́bí òun ni. Nígbà tí ẹ tó jẹ́ alukoro níléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Delta Bright Edafe ó ṣe ní àlàyé pé 2015 sọdún 2017 ọjọ́ náà mọ̀ ti pẹ́ gan ni, ṣùgbọ́n nítorí bẹ́ẹ̀ ká má ṣe ìwádìí òkodoro ọ̀rọ̀ ọ̀hún. Ó ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ síta fún arákùnrin ọ̀hún pé kó kàn sí òun káwọn lè jọ mọ bí àwọn ṣe jọ gbé ìgbésẹ̀ àti ṣe ìwádìí òkodoro ọ̀rọ̀ lórí ẹ̀sùn tó fi kan àwọn ọlọ́pàá náà èyí tí wọ́n ti gba ọkọ̀ ní ọwọ́ rẹ̀. Fídíò rẹ̀ ń bẹ níbí tẹ́ fi
etí ara yín àti ojú ara yín wo bí arákùnrin gangan náà bí ó ṣe sọ̀rọ̀ àtẹ̀sùn tó fi kan àwọn agbófinró ìpínlẹ̀ Delta. Very dark man, I thank you for the work wey you dey do for Nigerians. My name na Ogoro Matthew, na the citizen of Nigeria. I dey stay for Warri, Delta State here. This picture of this vehicle wey dey my hand so, my motor, I go program for church for Japa Road on the 13th day of November 2015. As we close from the program, when I come out, I no come see my motor again. So I find nothing. Now go Ekpa police station, go report. Then they come say, okay, let I go print paper, stolen vehicle, and I still go print the paper, that stolen vehicle, bring to them. I even distribute them all over the place for them. Then after 2 years, 2017, I come discover the motor with Nigeria, with the same police people for Ekpa division. They convert my vehicle to their own use. They write, see the picture of the vehicle. They write Japa Raiders on the side. Then before somebody advise me, I carry the matter go court. When they will go court on the 19th day of July 2018, that the High Court fine them 10 million, give me the payment. So on my behalf again, the way they go pay. They go carry the matter, they go take appeal against the judgment. So very dark man, I don't know the appeal when they take, whether they want to tell me say not make the motor on their own, on their right to use my motor, I don't know. So now because I don't get helper, I don't get anybody to help me, that's why the police people they oppress me. So I beg, I want to make you help me out of this problem. Because since that time, na the motor I take dey manage my life. Now, this talk for me well. To even pay my house rent, to even feed, no way. So I beg, very dark man, I thank you well for the good work wey you do for Nigeria. Come to my rescue, I beg. Ẹ máa tún káàbọ̀ padà o. Àwọn aṣọ́bodè òkú kan rèé tí wọ́n ti bára wọn ní gbàgà àtìmọ́lé àwọn agbófinró lórí ẹ̀sùn ẹ̀yà ara òkú tó di àwátì ní mọ́ṣúárì wọn ní ìpínlẹ̀ Abia. Mọ́ṣúárì tí wọ́n sọ nímọ̀ wípé ó wà láàrin agbègbè tí wọ́n pè ní Afọ́ukù àti Abayi Okoro Ato ní òpópónà Aba sí Ikot Ekpena ní ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ Obingwa ní ìpínlẹ̀ Abia. Ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin mú àwọn òṣìṣẹ́ mọ́ṣúárì ọ̀hún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ẹ̀sùn wípé òkú kan tó jẹ́ ti ọ̀dọ́kùnrin tó tọ́jú sí ilé ìgbókùpamọ́sí wọn. Ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe àwátì ahọ́n lẹ́nu rẹ̀ àti nǹkan ọmọkùnrin rẹ̀ méjèèjì tí ń bẹ ní ìsàlẹ̀ rẹ̀ tó sì ti di àwátì gẹ́gẹ́ bí ìròyìn náà ló ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ nínú àlàyé tí àwọn mọ̀lẹ́bí olóògbé èyí tí wọ́n sọ nígbà wípé wọ́n lọ sí mọ́ṣúárì ọ̀hún láti lọ rè gbé òkú náà kí wọ́n sì sin ní ìlànà ẹ̀sìn wọn àti àṣà ìlú wọn. Wọ́n ní sí ìyàlẹ́nu níṣe ni ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí olóògbé náà ló sọ nígbà wípé káwọn ṣe àyẹ̀wò òkú náà fínífíní dáadáa ṣáájú kí àwọn tó gbé kúrò ní ilé ìgbókùpamọ́sí tá a mọ̀ sí mọ́ṣúárì ọ̀hún. Níbi tí wọ́n ti ń ṣe àyẹ̀wò òkú náà níṣe ni wọ́n ti kẹ́fìn wípé kò sí ahọ́n lẹ́nu òkú náà mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n ti yọ kóró méjì tí ń bẹ ní abẹ́ ọmọkùnrin ọ̀hún náà ti yọ kúrò lára rẹ̀ ní kété tí ọ̀rọ̀ náà dé ti ìgbọ́ àwọn mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ tó tẹ̀lé àwọn mọ̀lẹ́bí náà láti gbé òkú ní ọ̀rọ̀ bá di yánpọnyánni náà bá bẹ̀rẹ̀ sí ní lu àwọn tí wọ́n jẹ́ aṣọ́bodè òkú yìí kan tó ṣẹ́jú kan tó fọ́ àwọn ènìyàn náà. Wọ́n ti sá àsálà fún ẹ̀mí wọn wọ́n sì ti júbà ìhòòrò kó tó di pé ọwọ́ bà wọ́n. Nígbà tọ́wọ́ bà wọ́n tán níṣe ni àwọn ọlọ́pàá náà tètè wá ṣùgbọ́n àwọn níṣe ni wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ lu àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta pa. Wàyí o, wọ́n ti wà ní gbàgà àtìmọ́lé àwọn agbófinró báyìí nígbà tí àwọn mọ̀lẹ́bí ojúlùmọ̀ àtàwọn ènìyàn tí wọ́n ní òkú ní ilé ìgbókùpamọ́sí ọ̀hún tó ní kúlùkù wọn ti tètè
ìpakitímọ́lẹ̀ láti lọ rèé máa gba òkú wọn kalẹ̀ ní àkàtà àwọn ènìyàn náà lórí pé ìròyìn tó jáde pé ẹ̀yà ara òkú ó ń ṣe bẹ́ẹ̀ di àwátì nílé ìgbókùpamọ́sí ọ̀hún. Ìjà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tó wáyé lọ́gbà ilé ẹ̀kọ́ gbogbonìṣe ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti gbẹ̀mí ènìyàn kan, 4 fi ara pa báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́, àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ní ilé ẹ̀kọ́ gbogbonìṣe Ọ̀ṣun State Polytechnic ìsìnbẹ̀ ní Ìrè ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ìgagbága báyìí tó sì ṣekú pa ènìyàn kan láàrin wọn nígbà tí àwọn 4 míì náà ti fi ara pa yamayama. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọjọ́ ìṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ 8 nínú oṣù kẹrin ọdún tá a wà yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àfihàn fídíò ọ̀hún, níṣe ni àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn èyí tí ìgbàgbọ́ wà wípé wọ́n jẹ́ ẹyẹ àti àyè náà ní ìgbà náà jọ fi ẹ́ẹ̀jì pẹ́ẹ́ta nígbà tí wọ́n sì rí arákùnrin kan gbámú ní ìtòsí ẹnu àbáwọlé ilé ẹ̀kọ́ gíga ọ̀hún. Níṣe ni wọ́n mú ámà ńlá kan wọ́n bẹ̀rẹ̀ sí ní sámọ́ ní agbárí ibẹ̀ náà ni wọ́n fi ilẹ̀ sí kó tó di pa àwọn kan wọ́n ṣùgbà rẹ̀ láti gbé lọ sí ilé ìwòsàn. Wọ́n gbé lọ sí ilé ìwòsàn àkọ́kọ́ ṣùgbọ́n níṣe ni ilé ìwòsàn ló kọ̀ wípé ká lọ sí ibòmíì lásìkò tán gbé lọ sí ilé ìwòsàn míì nílùú Òṣogbo. Ibẹ̀ ló ti ṣe bẹ́ẹ̀ dágbére fún ilé ayé yìí wípé ó dìgbò ṣe nígbà tá a kọ sílẹ̀ sí wà pé àwọn 4 míì náà tún fi ara pa nínú ìjàmbá àti ìkọlù táwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà èyí tí wọ́n ṣe síra wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún. A ṣe àfihàn fídíò náà ní fẹ́rẹ́jógí gẹ́gẹ́ bí ó ṣe wà lọ́wọ́ wa báyìí. Ọmọ àwọn orí fídíò yẹn ó mú wọn ṣàpá ni a máa dùdú lélẹ́yìn. Ẹ máa tún káàbọ̀ padà o. Ọ̀sán tún ti já Ọ̀rúndọ̀pá, ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú APC ló tún ti ṣe bẹ́ẹ̀ jáde láyé ní ìpínlẹ̀ Zamfara. Ọmọlé ìgbìmọ̀ asòfin tó ń ṣojú agbègbè tó pè ní Kawura Namuda South Constituency ní ìpínlẹ̀ Zamfara, ètò orúkọ rẹ̀ ń jẹ́ Aminu Ibrahim Kasuwar Daji, ọmọ ti fi ilé ayé sílẹ̀ tó ti gba òde ọ̀run lọ báyìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn náà léde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alukoro ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Zamfara, Yusuf Idris, ó sọ dímọ̀ wípé arákùnrin ọ̀hún Aminu Ibrahim òní ó sùn tí kò sì jí sí ayé mọ́ ní òní ànámọ́júmọ́ òní. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe sì ń tẹ̀ wá lọ́wọ́, níṣẹ́ náà sọdún wọ̀nyí pé kò ṣàìsàn bẹ́ẹ̀ ni kò ṣàárẹ̀ ṣáájú kí ọlọ́jọ́ kó tó dé. Ó kàn sùn bẹ́ẹ̀ ni kò sì jí sí ilé ayé yìí mọ́. Wọ́n júwe rẹ̀ gẹ́gẹ́ bí olùfọkànsìn ọmọnìyàn àti olólùfẹ́ ọmọnìkejì rẹ̀ lásìkò tí ń bẹ ní orílẹ̀ ayé yìí. Bẹ́ẹ̀ náà sì ní ó lo ipò tó wà lásìkò tó wà lórí òkè pẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Wọ́n sì ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí mọ̀lẹ́bí àti ará tó fi mọ́ ojúlùmọ̀ rẹ̀ èyí tó fi sílẹ̀ tó fi dágbére fún ilé ayé yìí wípé ó tún dìgbò ṣe. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Akíọ́níyàn wípé ẹ̀ṣẹ̀ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ̀ yìí tẹ́ bá wa jẹ́ kú àìbínú kì í dùn kó pọ̀ ṣókí náà ní ọbẹ̀ oge. Àmọ́ ṣáájú kí a tó máa lọ ẹja mẹ́nubà àwọn kókó tá a ti pẹ̀kẹ́lù lẹ́ẹ̀kan sí i. Àsọdímọ̀ fúnra wa wípé ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tọdún 2023 Peter Obi ó ti sọdúnmọ̀ wípé kẹ́nikẹ́ni má fòyà kan sì má bẹ̀rù lórí àtisọ òdodo wípé orílẹ̀-èdè Nàìjíríà yìí ó ti ṣe bẹ́ẹ̀ bàjẹ́ ju bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ lọ. Ààrẹ àná Muhammadu Buhari ló ti gba gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú APC nímọ̀ràn wípé kí wọ́n jẹ́ kí ìfẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó wà lọ́kàn àyà wọn ju ti ara wọn àbí ìfẹ́ inú ara wọn nìkan lọ. Àsọdúnmọ̀ wípé àwọn aṣọ́bojì òkú 3 ọ̀tọ̀ọ̀tọ̀ náà ti bára wọn ní gbàgà ọlọ́pàá báyìí lórí ẹ̀sùn pé ẹ̀yà ara òkú kan ó di àwátì ní mọ́ṣúárì wọn ní ìpínlẹ̀ Abia. Ìjà àwọn ẹmẹgbẹ́ òkùnkùn èyí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun òní aṣọ́dúnmọ̀ wípé ó ti ṣekú pa ènìyàn kan báyìí nígbà táwọn 4 míì tó ti fi ara pa yamayama. Ní parí amúwá fún wa pé arákùnrin kan ló ṣe bẹ́ẹ̀ fi ẹ̀sùn kan àwọn ọlọ́pàá pé wọ́n ti yí ọkọ̀ rẹ̀ tán jí gbé padà sọ́kọ̀ àwọ̀gbòrò patrol vehicle ní ìpínlẹ̀ Delta.
níparí asọdúnmọ̀ wípé níṣe ni ọ̀sán ti já ọ̀run sì tún ti dọ̀pá pẹ̀lú bí ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú APC bó ṣe fi ilé ayé ìsílẹ̀ láìsàn rẹ̀ tó ti ojú oorun tó ti bẹ̀ dojú kú. títí di ìgbà tá tún padà máa pàdé lórí ìkànnì yìí àyànfẹ́ Elédùmarè òun lèmi jẹ́ mi ò ní gbòòrò aburú sí yín ẹ̀yin náà ẹ̀ ní gbòòrò aburú sí wa láṣẹ lọ́wọ́ Elédùmarè àwa láàmú wá ẹ̀yin náà láti máa bá lágbára lọ́wọ́ Elédùmarè ó dàbọ̀ fún ti àsìkò yìí.